ìlú lásán iye báyìí ló máa gbà ní tax. Ǹjẹ́ bá tún wá kọ́lé iṣẹ́ yẹn síbẹ̀ tó bá máa wà nǹkan ọ̀rọ̀ tó bá wà nínú ilẹ̀ gbogbo àwọn ọmọ ìlú lẹ́ẹ̀fì síbẹ̀ tí gbogbo ọba tó wà lágbègbè kọ̀ọ̀kan bá wá rí resources oríṣiríṣi ẹ jẹ́ sọ fún yín kò sí tó kàn wá pẹ̀lú petrol wọn o, kò sí kó tó kọ́ wa pé ìlú rí rúdurùdu o, ìlú máa wà òkè. Gbogbo ọba ti pọ̀ tó nílẹ̀ Yorùbá tó bá yẹ pé ọ̀rọ̀ tí mò ń sọ yìí gbogbo yín ẹ lọ wá àwọn detective tí wọ́n ń detect nǹkan tó wà resources tó wà lórí land tí ẹ jẹ ọba lé lórí àwọn balance tí ẹ ń detect nǹkan tó wà lórí ipò yìí lórí àwọn nǹkan yìí tẹ́ ń detect lórí ẹ̀ tó bá yẹ pé bẹ́ẹ̀ ń detect ẹ̀ tẹ́ ẹ rí pé ọ̀rọ̀ wà káàkiri agreement ni pé ìjọba o ẹ̀yin lẹ́ni 50% o ìlú lóní 30 ìlú máa gba 30%, ọmọ ìlú ló máa gba 20% àtobìnrin àtọkùnrin àbí 50%, arúgbó ló máa gba 5%. ọ̀rẹ́ ẹ̀ sanwó fáwọn arúgbó ẹ̀ sanwó ìfẹ̀yìntì yẹn gbogbo yẹn máa yọ kúrò. Bí wọ́n ṣe máa ń ṣe nǹkan nìyẹn tí ìlú máa fi develop. Nínú state kan mọye ọba tó máa wà ń bẹ̀ gbogbo agbègbè tí ọba yẹn wà gbogbo àdúgbò tí wọ́n jọba lé lórí wọ́n lè dictate ẹ̀ kí wọ́n rí ọrọ̀ ajé tó wà níbẹ̀ kí gbogbo àwọn àdúgbò yẹn tí wọ́n jọba lé lórí yẹn kí ọmọ àdúgbò yẹn máa ṣiṣẹ́ ní company tó bá sílẹ̀ kán dẹ̀ máa rí ọrọ̀ ajé ńbẹ̀. Bẹ́ẹ̀ ló yẹ kó rí káàkiri. A ṣe yẹn à ń talẹ̀ kiri à ń ta báwọn Ìgbò là ń ta báwọn Haúsá gbogbo àwọn kan ya àrónú. Wá bí tí ọrọ̀ ajé wa wà before kẹ́ tó máa talẹ̀ jù ẹ wá ibi tọ́rọ̀ ajé bá wà tí ìlú mi máa fi develop. Ṣe ẹ kóra yín ẹ pẹ̀lẹ́pẹ̀lẹ́ mi transport ìgbà tó yẹ pé kò sí tó máa mú tí mọ́tò máa fi reduce báyìí pé wọ́n ń gba tax gidi ni ẹ máa pé kò ní sáyé mọ́tò. Gbogbo àwọn nǹkan yẹn jẹ́ ká tíìkì lórí ẹ̀. Technology ti yàtọ̀ àwa ń jà sórí ọ̀rọ̀ ẹ̀sìn ṣe gbá kíní kan ṣe gbá kan àwa ká wá pé bí yóò ṣe ní jẹ ọmọ Yorùbá. Gbogbo wàhálà tó ṣẹlẹ̀ nínú Nàìjíríà gógó leléyìí ìgbà tó bá pẹ́ yìí lọ́balọ́ba yìí ẹlẹ́nu ìgbà tó pẹ́ yìí ọba yìí ẹlẹ́nu láti pàṣẹ ẹlẹ́nu láti sọ pé nǹkan báyìí la ní lórí ilẹ̀ wa nǹkan báyìí la fẹ́ agreement ni ǹjẹ́ ṣe follow agreement yẹn ǹjẹ́ ṣe ṣe ẹ̀kọ́ ń fẹ́ kó yẹ. Ẹ bá mi tẹ love and like ẹ bá mi share bad network àbí bóyá wọ́n dẹ̀ ti flag ẹ̀ ní ẹjọ́ tó lọ́dọ̀ ẹ bá mi share ètò yìí. So gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń sọ ẹ jẹ́ ká jọ gbìyànjú ẹ̀yin lọ́balọ́ba ẹ wá detective ẹ wá àwọn tó máa ń dictate land kí la àwọn ọ̀rọ̀ tó wà lórí ilẹ̀ yín kí n sọ ní èdè tiwa kí ni àwọn ọrọ̀ ajé tá a ní tí ìlú wa lè fi develop kí wọ́n gbé machine tó fi dictate ilẹ̀. Nídìí pé àwọn China wa gba lẹ́yìn àbí lágbájá ẹgbẹ́ fún lẹ́yìn ẹgbẹ́ lẹ́yìn fún wọn ẹ dictate kẹ́tì mọ ọrọ̀ ajé ń bẹ̀ ẹ jọ dialogue pẹ̀lú àwọn ìjọba. Bó jẹ́ company kan lẹ́fẹ́ gbé wá síbẹ̀ tí ẹ ti mọ̀ nǹkan báyìí tó bá ń jáde ń bẹ̀ 50-50 láàpin 50-50 ìlú ló ní gbogbo 50 but ìlú máa gba that's ọba pẹ̀lú àwọn kankan tó bá fẹ́ ṣe sínú ìlú wọ́n á gba 30-20 yòókù tara ìlú ni ìyẹn lágbègbè yẹn. Ẹ wá sọ pé kò síṣẹ́ àwọn ọmọ yàyàkuyà nǹkan kan ṣẹlẹ̀ ẹ̀yin lọ́balọ́ba ilẹ̀ ti kó bá wa ibi tó yẹ ká ẹ̀ fojú sí owó ìjọba òun ló ń ràn mọ́ yín lójú sálárì tẹ̀rù bẹ́ẹ̀ ń gbà kò lè tó yín bí èyí tá a sọ yẹn. Owó àjẹǹjẹ tán òun lèyí tí mò ń sọ fi tẹ bá dictate ilẹ̀ ẹlẹ̀. A rí agbègbè mi tí wọ́n máa wa gold a rí agbègbè mi nínú state kan tó jẹ́ pé diamond náà máa rí ń bẹ̀ a rí agbègbè mi tó jẹ́ pé kú oil wọ́n máa rí ó dájú a rí iyẹ̀pẹ̀ tí wọ́n fi ṣe àwo nílẹ̀lẹ̀ a rí èyí tí wọ́n fi ṣe tiles nínú ilẹ̀lẹ̀ a máa rí àpáta tiles wà oríṣiríṣi ọrọ̀ ló wà nínú state kọ̀ọ̀kan. Nínú state kọ̀ọ̀kan yìí ẹ tún máa rí àwọn resources oríṣiríṣi ẹ dáhùn bẹ́ẹ̀ náà lẹ máa rí èyí tó ń fi ṣe cement
ǹjẹ́ sáà ronú sí ǹjẹ́ ṣe gbogbo wa tíǹkì lórí ẹ̀ ẹ̀yin lọ́balọ́ba yẹ wá wo tẹ̀sọ̀ wá dà ẹ wà sí ní í ṣe rí àṣírí bàbá Ọbásanjọ́ wọ́n sọ wọ́n fẹnu ara wọn sọ pé àwọn ń dọ̀bálẹ̀ fáwọn ọba bẹ́ẹ̀ ni láyé ikú bàbá yèyé ta lẹni náà ta ló tó bẹ́ẹ̀ kò sí bó ṣe léwu bọ̀ ẹ wá wo tó ṣẹlẹ̀ àbú yín mi ò bá bàbá Ọbásanjọ́ ẹ̀kọ́ ni bàbá Ọbásanjọ́ kọ́ yín o mi ò dẹ̀ bú ẹ̀yin náà torí pé wọ́n là yín létí ni wọ́n kọ́ yín lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ni wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé kì í ṣeré o wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀ wípé ọ̀nà tó tọ́ ni o wọ́n jẹ́ kí ẹ ṣe tó bá tọ́ tó bá yẹ kẹ́ ẹ ṣe òun náà ń kọ́ yín o gbogbo eléyìí tẹ́ ń ṣe yìí kò bójúmu o ẹ nídìí àti think very well gbogbo àwọn ọmọ Yorùbá pátá ló ń bínú sí yín o bẹ́ẹ̀ ni inú everybody ò dùn pẹ̀lú tó ṣẹlẹ̀ lánàá yẹn torí ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun mo fàsìkò yìí mo fi bẹ̀ wá àwọn bàbá yìí mo mọ̀ pé ó yẹ kí tí wọ́n bá rí prógrámù yìí tẹ́ bá mi share dọ́dọ̀ wọn bóyá wọ́n á yí padà bóyá wọ́n á mọ̀ pé àwa tí wọ́n jọba lé lórí náà dójútì ìyẹn kan wọ́n dẹ̀ tún dójútì wá mo á rọ̀ yín tẹ́ bá fẹ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí ẹ jọ̀ọ́ nítorí tọlọ́hun mo bẹ̀ yín mo rọ̀ yín ẹ bá mi bọ́ sí orí òkè tọ́pìkì mi ẹ bá mi subscribe sórí link yìí ẹ subscribe síbẹ̀ ẹ bá wa subscribe sí sórí link yẹn ẹ jọ̀ọ́ kí ẹni tó bá ti subscribe síbẹ̀ ẹ bá wa tẹ yes ẹ jọ̀ọ́ ẹni tó bá subscribe síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa tẹ yes tó bá ti pò ti subscribe síbẹ̀ rí àbó ti subscribe síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí torí gbà mí àwọn nǹkan àṣírí tá a bá kọ́ rí ibẹ̀ là ń gbé sí àwọn nǹkan míì wà tá a máa rí tó yẹ pé a lè sọ ní Facebook tó yẹ pé Facebook kò nífẹ̀ẹ́ sí láti jẹ́ pé kó wà níbẹ̀ inú YouTube la máa ń gbé sí kèsè ẹ̀yin náà mọ̀ pé kèsè gbogbo nǹkan ní YouTube gbà ẹ jọ̀ọ́ ẹ bá subscribe sí YouTube channel wa ẹni tó bá mi subscribe sí ọwọ́ méjèèjì tẹ́ fi ń tẹ̀ ọwọ́ náà ní fi gbọ́mọ sí pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo bẹ́ẹ̀ ṣe subscribe sí pátápátá gbogbo bàtàyé bá ń jáyé tí gbà ń jẹ́ gbà tẹ́ fi ń bá mi tẹ subscribe sórí YouTube mi pẹ̀lú àṣẹ Ọlọ́run ọwọ́ méjèèjì tẹ́ fi subscribe yẹn nǹkan rẹ̀ lẹ́ fi gbà nínú ọdún yìí èyí tó kù tọdún yìí á fi parí pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yin bàbá ẹ̀yin màmá ẹ̀yin ẹ̀gbọ́n mi àtẹ̀yin sisters mi tẹ́ wà nínú ilé pátápátá aburú ayé kankan ò ní bá yín pẹ̀lú àṣẹ Ọlọ́run èyí tó kù tọdún yìí á fi parí ẹ̀ ní bá ọdún yìí lọ gbogbo ẹnikẹ́ni tó bá mi share tó dẹ̀ bá mi subscribe tó di YouTube mi pátápátá àtẹ̀ tó tún máa subscribe sí pẹ̀lú ògo Ọlọ́run Tèdùmàrè Ọlọ́run ọba láàánú á bá mi ṣe ìlọ́po oore fún un bẹ́ẹ̀ ni kò dẹ̀ ní fojú sunkún ọmọ gbogbo ìgbà tó kù láyé tí ó lò láyé tó àsìkò tó bá máa jẹ wọn ọmọ kò ní fojú sunkún ọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run gbogbo ẹnikẹ́ni ẹ jọ̀ọ́ tẹ́ bá mi subscribe sí ẹ bá mi tẹ yes wọ́n tó bá ti subscribe tẹ yes ẹ bá mi subscribe sí YouTube yẹn mo bẹ̀ yín ni pẹ̀lú ògo Ọlọ́run Tèdùmàrè pẹ̀lú àṣẹ Ọlọ́run èyí tó kù tọdún yẹn á fi parí mo ò ní wá yín tí ẹ̀yin náà ní wá mi tì pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹ ní fojú sunkún mi èmi náà ní fojú sunkún yín gbogbo apáta ní fojú sunkún ọmọ pẹ̀lú àṣẹ Ọlọ́run Tèdùmàrè bí ẹ ṣe fẹ́ kó rí fún mi ní dáadáa bẹ́ẹ̀ náà ló ṣe máa rí fún yín bẹ́ẹ̀ náà ni ó rí fún ọmọ yín bẹ́ẹ̀ náà ni ó rí fún ọmọ mi bẹ́ẹ̀ mi ṣe gbàdúrà fún yín kó rí fún yín bẹ́ẹ̀ náà ni kó rí fèmí náà pẹ̀lú àṣẹ Ọlọ́run pé àsìkò tẹ́ ẹ wà yìí Ọlọ́run àwọ̀ lásìkò tí mo wà yìí lọ́wọ́lọ́wọ́ Ọlọ́run àwọ̀ gbọ́ ọlá àwọn tó ti kírun tán
tán ti sí lọ́ọ̀ àtọ onígbàgbọ́ ni àtọ mùsùlùmí ni àtẹlẹ́sẹ̀ àbáyé ni ọlọ́run àwọlá gbogbo kálukú ṣe mọ̀ ọ́n pé tó pé wọn ọlọ́run àbá mi gbàdúrà ẹnì kọ̀ọ̀kan wọn gbogbo gbàkígbà tí aláàánú bá máa wá yín rí ẹ máa wà á lé pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ ní jáde nígbà táláàánú bá máa wá yín wá pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo bí tẹ́ bá wà olóore á wá yín wá torí pé omi òkun ò kí ń sinmi olóore yín ò ní sinmi pẹ̀lú àṣẹ ọlọ́run tó bá tún wá rí yín tó gbóre léyìn lọ́wọ́ tí ò bá ti tán lọ́wọ́ ẹ̀ kò ní sinmi àgbà tó bá gbé léyìn lọ́wọ́ o pẹ̀lú àṣẹ ọlọ́run ti Èdùmàrè gbogbo àti ayé bá ń já etí gbà ń jẹ́ gbà ọwọ́ ilé ìtẹ̀fí ń gbàdúrà pẹ̀lú àṣẹ ọlọ́run ẹ̀ ní fi gbọ́mọ sí ọwọ́ náà ẹ̀ máa fi gbọ́ owó ẹ̀ fi róore gbà ẹ̀ fi ráàánú gbà aburú ayé kò ní dé bá yín àṣetì kì í gbọ́jọ́ o àṣetì ò ní bá yín o gbogbo gbà ẹni tó kọ́lé nínú yín tí ò ti parí ọlọ́run àbá mi parí ẹni tí ò tí ì rà rárá tí ò tiẹ̀ tí ì rà lẹ̀ rárá ọlọ́run àbá mi ṣe ilé kíkọ́ fún àbá mi ṣe ilẹ̀ fún àbá mi ṣòwò fún ẹni tó tọrọ ní tó jẹ́ pé mọ́tò lòun tọrọ àbó ń tọrọ travel out lòun fẹ́ lọ kọ́lọ̀ bá mi ṣe fún pẹ̀lú àṣẹ gbogbo ẹni tí wàá wà ní diaspora abẹ́wà lábúrọ̀d pátápátá ní gbogbo àgbáláyé ẹni pẹ̀lú àṣẹ ọlọ́ ẹ kórè òkú wálé aburú ayé tó kéré tó tóbi kò ní ṣẹlẹ̀ sí wọn ní fi òkú yín ránṣẹ́ sílé pẹ̀lú àṣẹ ọlọ́run ti Èdùmàrè ẹ bá mi sàmí ẹ bá mi pírẹ́sì àmì pẹ̀lú àṣẹ ọlọ́run gbogbo eléyìí tí mo wí fún yín lénìí á rí bẹ́ẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa á rí bẹ́ẹ̀ fún wa pẹ̀lú àṣẹ ọlọ́run wọn à ní fòkú yín ránṣẹ́ sílé wọn à ní fi òkú ọmọ yín ránṣẹ́ sílé gbogbo ẹ̀yin tẹ́ wà lókè òkun ẹ̀yin tẹ́ wá wà nílé náà pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ́ wà nírìn àjò ní káàkiri ní gbogbo stéètì ni wọn à ní fi òkú yín ránṣẹ́ sílé pẹ̀lú oore ìbẹ̀lẹ̀ kó lọ lé o aburú ayé kò ní ṣẹlẹ̀ sí yín ọlọ́láhùláwàlá quwwata illa billahi al-azim mo fi léyìí ṣe ìlọ fún yín lálẹ́ yìí olúwa babaláwo á wà pẹ̀lú yín á tún máa pàdé pẹ̀lú àṣẹ ọlọ́run tẹ̀dùmarè bẹ́ẹ̀ ni mo kí ọ̀gá mi comrade mi Mr. Ọmọṣẹ́bí ọlọ́run babaláwo kó bá mi ṣe dáadáa fún yín ibi tó kù sí lọ́rọ̀ tí yín náà kọ́lọ́n bá mi bí àbùkátà rẹ̀ ọlọ́láhùláwàlá quwwata illa billahi al-azim ẹ ṣé gan gbogbo lé ẹ bá mi ṣe ètò yìí ẹ bá mi lọ subscribe sí YouTube mi ẹ jọ̀ọ́ nítorí tọ́lọ́run ẹ dẹ̀ bá mi lọ like TikTok mi náà Aluka Adébọ́lá ẹ bá mi like ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí YouTube mi ẹ ṣé gan gbogbo yín ẹ ṣé ìfẹ́ tẹ́ ní sí mi kò ní bàjẹ́ pẹ̀lú àṣẹ ọlọ́run èmi ọmọ yín náà tún ni èmi ọmọ yín yẹn tẹ́tí mọ́ náà ni tí ẹ mọ̀ sí Aluka aka Afọ̀njá TV ẹ ṣé gan mo dúpẹ́ ó dàbọ̀.